èṣù ní bọ́tà ní Amẹ́ríkà àti tóbi ọlọ́run tí dá wà lálẹ́ ọlọ́run lè kó dáa ní ìlú òkú ọlọ́run ẹ̀mí dàrí èṣù ní láàrin bẹ́ẹ̀ lọ máa rí o lẹ́kọ̀ọ́ láàfọ́lá. ní ìjọ Jamali àwọn alájà wa Rasheedat Bakare àwọn ni wọ́n jẹ́ sẹ́kítì àwọn Jamali ní Nottingham sí àwọn ọmọ Èkó làwọn. Basunu ni one of their leader in London. Basunu ní Pópó Ìmọ̀já bẹ́ẹ̀ ni. So brother tó gbé fóònù lọ́wọ́ brother Kazeem Abdulkareem ọmọ kíní làwọn ọmọ Kwara ni wọ́n ní Òsì ṣùgbọ́n Ìbàdàn náà ti wó ló gbogbo ìgbésí ayé wọn. Allahu Akbar. So ọmọ Ìbàdàn ni wọ́n á ti fún wọn ní citizen. Allahu Akbar. Látẹnu bàbá a ní wọn citizen Oníbàdàn wọn ti gbogbo ìgbésí ayé wọn. Gbogbo yẹn lálẹ́ barika. Àmín. Gbogbo yẹn lálẹ́ barika. Àmín. Àwọn ọmọ yẹn náà lálẹ́ barika. Tí ẹjọ́ gbẹ̀rẹ̀ ọkùnrin obìnrin gbogbo yẹn lálẹ́ barika. Àmín. Barika ọ̀la bisimilayi rahman rahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih liman ughliqa wal-khatimi liman sabaqa. Sísáré mi. Alájà Zainab náà ni láti Jamali bákan náà. Èmi ọmọ yìí tí mo wá wà wájú yìí náà. Èmi ni Abdulhakeem ní orúkọ tèmi sá. Àtìládé ọmọ Ìbíkúnlé ni mí. Ìbíkúnlé àwọn jagunjagun nìbàdàn. Ẹ má gbàgbé mi náà sọ yìí. Egun láti ké ìgbàlẹ̀. Ọmọ ibù kọkànlá làwọn nílé Ìbíkúnlé. Admiral ni mọ́gàjí wa ṣùgbọ́n ní igun tiwa Dr. Abbas ni wọ́n jẹ́ mọ́gàjí tàwa igun kọkànlá nílé Ìbíkúnlé. Bẹ́ẹ̀ ni tó wá jẹ́ mọ́gàjí nìkan ló wá jẹ́ Admiral Navy retired Navy nítorí pé ìdílé wà mẹ́. Ìdílé wà mẹ́. Nínú àbúrò wa kan náà ti wà ní Oníbàdà Ìyálóde. Obìnrin ó wà London. Bẹ́ẹ̀ ni ní bàbá tí ó wà ní ìjòyè ilé Ìbíkúnlé nìsín. Dáramọ́lá ni Akíntọ́lá. So ìyá dáadáa ni. Ó sì yàn bọ̀. Ní ọjọ́ tí yóò wá bá mi yóò fẹ́ jẹ́ òye mi ò rí first in next week. Mo ní ẹgbẹ́ di òye. Ní ìmọ̀ ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ìfọ́nsà láti ṣe láti yẹn. Olóòlù mú wọn bá báyìí. Àwọn Ìbíkúnlé ní ọlọ́sọ. So ọlọ́run ẹ̀jẹ̀ ó bàjẹ́. Ìgbéra lẹ́gà o. Gíga tẹ́ ga náà kò wá tẹ̀lé jẹ́ gíga tí ó fàyà. Kò ní jẹ́ gíga tí ó bàjẹ́. Ẹ wà á rí ṣe tọ́pọ̀. Àìsàn ẹjọ́ obìnrin náà bẹ́ẹ̀ rí ṣe. Kò ní tún ní bàjẹ́ kankan lọ. Àìsàn náà sì ní wọ jọjọ ní. Ẹ rí ṣe náà tí ó dáa tí ó dùn. Àgbẹ̀kọ̀lá bisimilayi rahman rahim. Iná àtàyìnà kálíkà òjòrà. Ẹ ṣe agbóde tó wá gbọ́ fún wa mi. Àwọn ẹ̀ka gbàlagbà èso náà la ní wá gbé fún wa. Ṣùgbọ́n a padà mú ìkàlejò yìí wá lágbára lọ́wọ́ kẹsàn-án padà lágbára lọ́wọ́. Ó wù wá ká àwọn Yorùbá gan wọ́n ní ó wù àwọn pé ọba odidi Ìbàdàn gbọ́dọ̀ wá kí ìlú gan máa mọ̀ pé wọ́n wà láàyè. So wọ́n á rí ju oríṣiríṣi bí
ó yẹ kẹ́ ẹ lọ sí museum ó yẹ ká dọ́dọ̀ mayor bá a ti ṣe fún Ọọ̀ni àsìkò yẹn ò sí àwọn alájì wa sọ pé nígbà tó máa dìgbà míì lágbára lọ́wọ́ Ọlọ́run a ti ṣe ètò yẹn arrangement yẹn ṣe gbogbo a lè ra pépà gbé gbogbo àríyá. Inshallah. àwọn àtàjẹjẹ bá dọ̀ tá a sùn wọlé bẹ́ẹ̀ afẹ́sùnmọ́lé o. ẹ sọ fún bàbá fún yín ó ní ìyá rẹ̀ ọ̀hún yín lóye. wọ́n ní mọ́lẹ̀ yìí wọ́n ò mọ́lẹ̀ ó ṣe Ìbàdàn bẹ́ẹ̀ rẹ̀ pè ní. ọjà bá tó ronú sí gan. níwájú àpẹtẹ. lọ́lẹ̀ ilé àtọ́dá ẹ gbé dá àtọ́dá lọ́lẹ̀ ilé àtọ́dá. ẹ ti gba àkùfọ̀ dárúkọ yẹn ó ti dùn jù. oko àkùfọ̀ làánà. Allahu Akbar. bẹ́ẹ̀ni. Fine boy àfa àgbà ṣéèkì nìyẹn ṣéèkì lọ́la nìyẹn. àwọn bàbá tó bí ìyá tèmi Ògbómọ̀ṣọ́ náà ti wá nínú ìtàn tá a gbọ́ náà ni pé wọ́n jagun dé Ìbàdàn kó tó wá di pé Ògúnmọ́lá fi sọ pé kí wọ́n dúró sí Yékéré. gbogbo ẹ náà gba yẹn táyì sí wà láti yẹ fọ́tò. àjẹ Ògúngúnúsọ 1 oníṣọ́ọ̀bù ojí. ayé àná ìjọba yẹn fọ́tò táyì sí wà á máa yà. a ti ya group 1 náà anyway. ọmọ ọmọ ẹ sí historical information yóò dákun. wọ́n sọ pé nígbà tó ń wà kékeré di Olúbàdàn fún Ìbàdàn. opportunity ẹ̀kan lọ́dẹ̀ wa rí ẹ̀wọ̀n tá a bá wáyé gbogbo gbà. kìnìún gan fún lẹ́yìn fún bàbá mi. no ṣe bí wọ́n ti mi yẹn yẹn a máa transfer. ó yọjú. jẹ́ kán yà jẹ́ kán bẹ yọ kan yẹn náà yà jẹ́ wọ́n fi yẹn náà yà gbogbo yín náà lè máa láti yọ. ẹ wà ní. ẹ rà wá. àwọn ayálùsẹ̀kẹ̀rẹ̀ wà àti fi sílẹ̀ ó ti wà ńbẹ̀ ayálùsẹ̀kẹ̀rẹ̀ alùsẹ̀kẹ̀rẹ̀ mọ́lù ti sẹ́. wọ́n ti ẹ̀gbọ́n orí mẹ́rin náírà. àdàbò yẹn seriously. orí láìfù làwọn ọmọ bá láìfù jẹun. Àmín. Àmín. mo máa bá wọn ya group yẹn sọ máa lórí fóònù. bẹ́ẹ̀ ni o very important. Mọ́mí ẹ̀ jókòó tí. ẹ fẹ́ yọkọ igbó bẹ́ẹ̀. wọ́n ti yà pásánà àwọn fẹ́ kí wọ́n yọ wọ́n kò bẹ́ẹ̀ ni ẹ̀rí nǹkan báyìí àwọn obìnrin fẹ́ràn ara wọn ti. bẹ́ẹ̀ni. sáyà ó ti ya sáyà tó ti yà. ó jẹ́ pásánà rẹ̀ òkè. mo ti yà á yà látẹ̀ kan àti bàbá. wọ́n ti bẹ̀rẹ̀ bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́. ó yẹ lọ́ba lóòrè. ẹ̀yin obìnrin ẹgbẹ́ yóò obìnrin jẹ́nà lẹ́yìn. lọ́gbẹ̀ wà ẹ̀yin obìnrin jẹ́nà lẹ́yìn. ọlọ́wọ́ yín náà látàgbà sí níbo wọn. bẹ́ẹ̀ni. lágàrà owó èrìà. tó gbé gbogbo. ọ̀dọ̀ alájà àmúdírà làwọn máa wà níbi ọ̀dọ̀ àwọn ibi ojú náà yẹn gangan. ọ̀dọ̀ àtàwọn sàlámì náà gbogbo àjọ wa. àwọn tó kó. lájọ́ Ìbàdàn náà tó. Àmín o.
Àmì o. Ẹ̀rọ pa máa ya bú. Bẹ́ẹ̀ni. ẹ tí o mọ̀ báyìí. Ọmọ Ìbàdàn tí ò mọ̀ báyìí. Ọmọ Ìbàdàn tí ò mọ̀ lé. Wọ́n ti lọ bèrè. Wọ́n ti sáré tẹ̀sítẹ̀ sí wọn. Wọ́n ti tẹ̀sítẹ̀ sí wọn. Atọ̀rọ̀ ẹ̀mí gígùn fún. Àmín. Àlékún àlàáfíà. Àmín. Ọlọ́run ọba tó yóò ṣe. Ọ̀gá ìjẹ́dá ńlá. Ní ọjọ́ orí yìí olójú ẹni tí ó wà ní ọjọ́ orí yìí tí ó tún máa ṣe kékeré bẹ́ẹ̀ ṣe wà yìí. Alhamdulillah. Ní gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run bá tó wá ṣe báyìí. Ọlọ́run ṣe é dàrí pọ̀ sí. Àmín. Ọlá pé gbàgbé tó dọba náà fi Ọlọ́run sílẹ̀ torí pé kò sí nǹkan tó tún ju ọba tó tún jọ Ọlọ́run nípa ọba gbogbo wa. Òun náà ládẹ gbọ́dọ̀ máa padà sí gbogbo tí a bá ń ṣe. So abájẹ ti dépò kan tán a gbọ́dọ̀ wá sọ pé kò tó Ọlọ́run mọ́. Ọlọ́run wá ṣe ilẹ̀ tí ń borí èyí tí tó mọ Ọlọ́run. Ìtẹ̀ fi mọ Ọlọ́run gbèbà yín. Àtúbọ̀tán yín ti ń dá Ọlọ́run jó tún dá jù báyìí. Láti ẹnu bàbá wa Sheikh wa Akínbọ̀dé Abdullahi Akínbọ̀dé Ọlọ́run kò ṣàlékún àlàáfíà fún wọn. Ọlọ́run kò ṣàlékún àlàáfíà fún ẹ̀yin náà. Láti ẹnu tó jẹ́ àfáà wa àgbà ní gbogbo London bíi tó jẹ́ ara àwọn ọmọ yín náà Ìbàdàn. Mubarak Abdullahi Basunu ọmọ Títílayọ̀ Basunu bàbá Títílayọ̀ àwọn náà bí bẹ́ẹ̀ ni àwọn náà bí àwọn náà wàá fi ohun wọ́n fi jíṣẹ́ kí a ṣe àdúrà tó pọ̀ fún yín gbogbo wa pátápátá a ṣe làkàdíjà kò bí láàfin àlékún fàyàbalẹ̀ kọ́ lọ́ba àṣẹ fún yín. Lọ́ba àṣẹ fún yín. Ọlọ́mọdé dàgbà yà. That's Remy. Remy. عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلى قريش إلى وصل àlékún àlàáfíà nínú egun àlàáfíà nínú ẹ̀jẹ̀ àlàáfíà nínú omi àlàáfíà nínú ṣan ara máa ṣe fún yín bisimilahi rahman rahim allahumma anta salam alayka salam alayka yarju salam wajina rabbana bi salam wajina jannata daraka daraka salam barak rabbana wa ta'ala amin Àmín. àmọ̀mọ́ wa náà Ọlọ́run mọ yà yín pẹ̀lú bàbá. Àmín. Ọlọ́run mọ yà yín pẹ̀lú bàbá. Àmín. Àmín. Èṣù bí èèyàn Ọlọ́run jó wà ní. Àmín. Ọlọ́run kó bá a ṣe àlékún àlàáfíà fẹ́yìn náà. Àmín. Kó bá a ṣe àlékún àlàáfíà fẹ́yìn náà. Àmín. Gbogbo tí ń ṣe èèyàn tó máa sọ pé àìsàn àgbàlagbà ní kójú fọ́ àìsàn àgbàlagbà ní kẹ́sì ọlọ́mọdé ò jẹ́ sí. Àmín. Ọba tó lè ṣe bẹ́ẹ̀ náà ló lè ṣe kéèyàn mọ ara ẹ̀ pé lọ́dọ̀ rẹ̀. Àmín. Gbogbo tí ń dorí kéríkì ara Ọlọ́run jẹ́ mọ́ pé lọ́dọ̀ rẹ̀. Àlá ìlà ìlọ̀lọ́ ọ̀làmọ́mọ́dé Sallallahu alaihi wasallam. ọlọ́mọdé ò dìbà ń jẹ́ gbogbo àwọn ọmọ yín ọlọ́mọ fún wọn pa yín Àmín. Sallallahu alaihi wasallam. Ọlọ́run àlékún àlùbáríkà fọlọ́jọ́ tó wọ́n láhùlà wọ́n làwọn wájà ìlànà àwọn kó wa náà olórúkọ mi Alhaji Akeem àtọ̀rọ̀ fáwọn náà tí wọ́n ń tọ́jú ọba Ọlọ́run ẹ̀yin náà lọ́mọ tọ́jú yín. Àmín. Ẹ̀yin náà lọ́mọ tọ́jú yín. Ẹ̀yin náà lọ́mọ tọ́jú yín. Ọlọ́ba agbẹ́yìn náà ga. Àmín. Orí tí náà yóò dorí àpèsìn. Ọ̀làjà ìlà ìlọ̀lọ́ ọ̀là Muhammadu Rasulullah. Àlẹ́ ìlà àti àlájá Ọlọ́run jó dàrú. Gbogbo tí ìlú mẹ́rin náà nú Ọlọ́run sọ́dí bàjẹ́. Àdánwò tí dé tipa ò ní ká tí mú yẹn lọ ṣe nǹkan mí Ọlọ́run gbé báyìí. Àwọn yóò ní ṣe tiwọn lọ́tọ̀ òun. Àtọ̀ fáwọn brọ́dà wa gbogbo Ibrahim náà àti Adéwálé ok ẹ̀yin àti àfáwọn ìwé Abúlé ni bá sọ̀rọ̀ Abúlé 1. ok
ẹ̀yin lẹ fún Àwórì ní nationality Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ọ̀dà àtọ̀ báwọn náà Ọlọ́run dákun jẹ́ àríyé pé Ọlọ́run. Àmín. Jẹ́ àríyé pé Ọlọ́run. Àríyé pé Ọlọ́run. Àmín. Gbogbo tẹ wá sílùú kọ́ ló máa fi lé lọ́wọ́. Àmín. Àlékún fàyàbalẹ̀ kọ́ ló máa fi ṣe fún mi. Àmín. Gbogbo ẹ̀yin tá a wá filé àtọ̀nà yín lẹ̀ náà tẹ́yìn náà wá kí bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run àti sàn ilẹ̀ sàn lọ́wọ́. Àmín. Ṣé bá wà Ìbàdàn ẹ̀yin Ẹ̀gbá ẹ̀yin Abúrámù oore jẹ ẹ̀yin Ẹ̀gbá bá yẹ tọ́jú yín ẹ̀yin Èkó ẹ̀yin gbogbo adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run àti sàn ilẹ̀ sàn lórí gbogbo apátápátá ìdùnnú lábàkú ọ̀nà tí a mọ̀ wọn nínú pẹ̀lú ọkàn ránṣẹ́ sí gbogbo tí bàbá sọ fún wa pátá ìdáwà sọ yìí àṣẹ lẹ́nu àwọn bàbá wa láti sọ̀rọ̀ lé ní ìsìn Ọlọ́run bá ló gbé wọn síbi tó gbé wọn sí àyè tó wá gbé wọn sí yẹn wọ́n ti lágbára jà wá lọ àwa ń fi ẹnu tí wọn la fi ń tọrọ níwájú Ọlọ́run báyìí pé kọ́lọ̀ gbogbo àdúrà kan ṣe fún wa àti tán láti tọrọ àti tí wọ́n ti tọrọ kọ́lọ̀ jọ ṣẹ mọ́ wa lórí kọ́lọ̀ jẹ́ akérò kò délé ìlàlá ọ̀là Muhammadu Rasulullah Nàìjíríà wa ọlọ́mọdé ó dàrú àwa iná ọlọ́mọdé ó bàjẹ́ ọ̀làláhùlà. Wala quwwata illa Salam ala mursalin walhamdulillahi rabbil alamin. Kama bayi ya.